وكان نحو كماء الدين منتسبين من عيشه بالتقى والصبر عادته وفي الدراية بحرا وهو خير عبيد نورت بالأدب الدنيا ولم تدبي شمس المعارف يا علامة الأدب شمس المعارف يا علامة الأدب. محمد جامع بلو أدام الله حياته. أفا بقوة فاقبة نجوكوي مكي يبقى مقبع وعفا لابا تلابا سي بابا بابا مفتيلة Ondo Sheikh Batuta ọ̀gá àfa àwọn àgbàlagbà kúrẹ́ síbi máa akramakumullah mo sì kí àfa àwọn àgbà láti Ọ̀wọ̀ síbi máa mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin bàbá wa àgbàlagbà ilé ìdákọ̀ yín ọ̀jẹ̀ máa dákọ̀ tí wọ́n fọlọ́ kí gbogbo ẹ̀yin àlùfáà tẹ̀mẹ́ yòókù lẹ̀ gbogbo yín yòókù kí. Àwọn tó mọ ọ̀rọ̀ sọ ń bẹ ń jòkó yìí àwọn tí sọ ọ̀rọ̀ tí dàbí kéèyàn pọ́n wọn lẹ́nu lá nínú wọn ni Kọ́lá Olótù yìí ọmọ àdàbà níjà dákun yìí dé káwọn yóò pé Allahu Akbar nílẹ̀ ẹ dákun ẹ kọ́ lọ́hùn fún un. Allahu Akbar jókòó lẹ̀ àwọn ọ̀rọ̀ ni tí sì ní ìtumọ̀. Gbogbo ẹ̀yin ọba aláyé tẹ̀m̀bẹ̀ ń jòkó ẹ bá ń sọ fáwọn ọba tí ń sàròyé kábíyèsí ẹ má rojọ́ máa fẹ́ sọ̀rọ̀ ọlọ́run tó dá yín ẹ má rojọ́ ọ̀rọ̀ ọlọ́run tó dá yín afẹ́ sọ ẹ dákun fún wa ṣe gbèsè ọba ẹ bá lórí gbogbo ẹ̀. Gbogbo ẹ̀yin ìyàwó obìnrin a kí yín púpọ̀. Bísí ọmọ yín bá jiná, ọlọ́mọdé ẹ̀ ló kì í. Amina. Bàbá wa bọ́ sí ọkọ̀ àjẹ́. Àwọn àgbàlagbà tí wọ́n dé òkú yìí wọ́n ní kí ọkú erin. Eríṣiríṣi ọ̀bẹ làárí. Ẹ wo bá ti kú yìí bíbà ẹni tá a máa sì mọ̀ lónìí pé lágbájá nù nítorí ti. Ẹ̀rù ọ̀wá bàbá sọ̀rọ̀ bí a wà yìí nísìn. Bàjẹ́ bá ń bẹ yà yín ọlọ́run mú yín ọkọ̀ yín fẹ́ wé lápàdúgbò. Bàbá wa oṣó bá ń bẹ yìí oṣó yóò tiẹ̀ wà àwọn oṣó ń bẹ láàrin wa. Ẹ jẹ́ ọjà náà sí o. Ọkọ̀ yín fẹ́ wé láwà ní kẹjára yín balẹ̀. Ọkọ̀ sóró ọkọ̀ àjẹ́ ìwọ̀dà wa bá lónìí. Mo fẹ́ kí bàbá ó kí àwọn tí wọ́n kí bá dáadáa. Ẹ dákun ẹ tí wọ́n síbi tí wọ́n bá jòkó. Ààrẹ Mùsùlùmí ìpínlẹ̀ Èkìtì ló kí bàbá ní bákan náà ni Wàsíìrì Mùsùlùmí ìpínlẹ̀ Èkìtì wọ́n ti wọ́n sí. Kò sí wọn kò lè dáyé ní ọjà wọ́n máa pe àfojúrí làwọn. Bákan náà ẹ̀ẹ́dẹ́gbọ́n ni kíwá àdínní gbogbo ìjọsìn àdúrà àwọn náà ti wọlé bákan náà ni Alhaji Honourable Chief Abdulhakeem Jamiu ọkọ pàtàkì nílé ìgbìmọ̀
aṣòfin nípínlẹ̀ Èkìtì ọ̀yọ́ náà ti wọlé. Ó ṣeun. You are welcome, sir. You are welcome. Kọ́lá olóòtú ayé yìí Ọlọ́run gbé kalẹ̀ ìwà ń bu bóòlù ìpín kálukú ti rí mbẹ̀ ìwà ń bu. Kọ́lá olóòtú ọ̀hún lọ ayé lu òní parí mọ́bẹ̀ ayé ọmọ ọbẹ̀ olóòtú òyìnbọ̀dé owó ẹ̀ wá nígbà tó òwúdà ó bí tiẹ̀ fọ́. Bàbá wa kó ló bàjẹ́ ẹ ti bẹ́ẹ̀ nùlú yìí ti bẹ́ẹ̀ ẹ ti fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ ti bẹ́ẹ̀ ẹ ti jíṣẹ́ Ọlọ́run bọ̀ ti bẹ́ẹ̀ ẹ ti jòkó àwọn àfáà ti bẹ́ẹ̀ àmọ́ lónìí Ọlọ́run special yìí. Ọjọ́ òní ti ń bẹ tẹ́lẹ̀ ẹ̀yà àdàbíyà tẹ̀bẹ̀lì mi gbogbo yẹn ní ọ̀sùn òní jẹ́ masari ọmọ. Àmín. Àdàbíyà ti máa bẹ ní ìkó ní àmín. Àmín. Àti gbogbo ẹni bàbá wa sáré bẹ́ẹ̀. Àmín. Mo kí bàbá wa Abdulmumin kábíyèsí mo kí yín púpọ̀. Bàbá wa kó ojú ọgbà jẹ́ ẹ máa wò mí. Bàbá wa ìmọ̀ bàgbà alẹ́ Ibrahima nígbà ọlọ́run fẹ́ dá lọ́lá ọlọ́run ní wọ Ibrahima ìníyà ìlú kàlìlì nẹ́ẹ̀sì ìmáàmù. Alẹ́ Ibrahima kò yọ pẹ́ ọjọ́ lọ́wọ́ ó sì dákẹ́ gan ó ní wà mí sọ̀rọ̀ méjì àti. A'udhu billahi minash shaitanir rajim. Àbọ̀sọ́ ọkọ̀ àjẹ́ wòkè kó wọlé yẹ́rù ọmọ ọba olóyún síbẹ̀ wọ ọlọ́run mọ́wàá tí ó ṣe fẹ́ yẹ ẹ̀ka yìí. Bismillahir rahmanir rahim. Àbọ̀sọ́ ọkọ̀ àjẹ́ èé sọ́ba. Àbọ̀sọ́ ọkọ̀ àjẹ́ èé ṣe sẹ́nítọ̀ èé ṣe gómìnà èé ṣe mínísítà. Báwo yàrá lónìí bí gómìnà ló bá ṣẹ̀dá kò lè kú jù báyọ̀. Inni ja'iluka linnasi imama. Bàbá àgbà ọlọ́run wọ Ibrahima ìníjà ìlú kan lè nẹ́ẹ̀sì yìí mọ́. Ọ̀dà mo fi ọ̀sán aṣáájú ayé fáwọn èèyàn. Adé Ibrahima ọ̀jọ́ pẹ́ ẹ dákun ẹ ní sùúrù ẹ dákun. Inni ja'iluka linnasi imama. Inni ja'iluka linnasi imama. Mo tó fi máa gbègéjì. Ìní ìjà ìlú kan lè nẹ́ẹ̀sì ìmọ̀ọ́mọ́. Inni ja'iluka linnasi imama. Ìwọ Ibrahima mo fi ọ̀sán aṣáájú ayé bàbá ọkọ̀ tó ọkọ̀ ayé. Ẹ̀dá ṣáájú lónìí bàbá ìmọ̀ọ́mù bá ti gbé kiri òfin yín tẹ́lẹ̀sì tí wọ́n gbé ọ̀pá àwọn èèyàn lọ́rẹ̀ ẹ̀ ṣe é rí sí mọ́. Inni ja'iluka linnasi imama. Mo fi ọ̀sán aṣáájú ayé wọ́n máa wù ọbọ̀ bá ń bọ̀. Wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wá ń jòkó. Bí wọ́n bá ṣe nǹkan nù lù wá ní balógun wà sídà ṣé wọ́n ti dé. Ẹ ti di bẹ́ẹ̀ lónìí. Alẹ́ Ibrahima ń jọ tọ́lọ̀ wá wí bẹ́ẹ̀ fún. Kò tí ì jọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n bẹ́ẹ̀ lọ ayé tó bá ṣe pé àárẹ̀ ara rẹ̀ ní sá ọ̀sáré ọmọ ò lè lẹ́yìn. Inni ja'iluka linnasi imama. Bàbá ìmọ̀ọ́mù àgbà bàbá wa bá ń lò. Wọ́n lọ mi. Ẹ dákun ẹ farabalẹ̀ ẹ jọ. Ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ní í ṣe tán. Bàbá ìmọ̀ọ́mù àgbà ẹ̀rọ bá ti ṣe kéṣe. Àwọn àjẹ́ bẹ́ẹ̀ ní ìbá ọkọ̀ ìwọ lọ jẹ́ wọ́n ní ìbàdàn náà. Inni ja'iluka linnasi imama. Ẹ̀yin àfà bẹ́ẹ̀ bá kọ ya ẹ̀yin kéré ọlọ́run àdìgí àmàlẹ́ ó nira ọlọ́run ṣe nǹkan fẹ́yìn àfà púpọ̀. Àwọn ọba ìlú bí
ẹ̀yin náà ni wọ́n pèpè wá gbẹ́sàárì. Ta ni wọ́n fi yín ta yín? Bẹ́ẹ̀ bá fi yín ta yín nípa àtibọ̀tá rẹ̀ ta yín. Gbogbo àwọn olóyè àwọn olówó nígbà bí ọlọ́kú ọlọ́run bọ́gẹ̀ olówó bẹ̀rù lẹ́rí ibẹ̀ tó gbé jíjà. Àwa náà wọ́n wá pè. Àwa náà láwọn wọ̀n sóògùn tó báyìí. Bá wọn pé 6 feet náà ní ọgbẹ́yìn gbogbo wa ẹ̀rín wọn pa mí ní ọba wípé bàbá wa ìmọ̀. Ibù kọ́lọ̀ ló di ìlànà ṣé 6 feet ni. Ilé jẹ́ àìlúbalù náà sí ìbámu. Wọ́n ní 6 feet everybody ṣé ẹsẹ̀ mẹ́fà náà ni. Tani nílò ẹsẹ̀ tí àmì àfúnbẹ láàrin wa. Ẹ wo bàbá wa àti ayédèrú ṣé 6 feet ni. Ilé jẹ́ àìlúbalù náà sí ìbámu. Aláàbí mo fi ọ̀sán ṣáájú ààyè bàbá wa ọkọ̀ òṣòwò ọkọ̀ àjẹ́ ẹ̀dá ṣáájú. Adébùrẹ́ náà wá ní wọ́n náà. Wà mí nítorí pé yá ti. Kọ́ọ̀lá wà mí nítorí yá ti. Ẹ̀yin àbá ẹ kù síbẹ̀ agbára òkúra rìn láwa ni. Kọ́ọ̀lá wà mí nítorí yá ti. Bàbá àtàmì inú wọn dùn dé mọ ní àwọn tayọ 6 feet. Kọ́ọ̀lá wà mí nítorí yá ti. Kọ́lá lóòótọ́ gbogbo ẹni tí bá bẹ̀rù ayé tí ọba sáré ọmọ ẹ̀ pé àwọn mi ìbá símọ́ jẹ́jẹ́ tí wọ́n tún dáa tèmi lọ kì í sí èèyàn. Ọ̀rá yé wá pẹ̀lú. Adé Ibrahim ò tí ìjọ náà wọ́n pè kéègbé ọlọ́wọ́ ègbé kalẹ̀ náà oníkàlà ìwọ wà mí nsọ fẹ́ yẹ ti èmi nìkan kọ́ o àwọn ọmọ mi ti bọ̀ lẹ́yìn sàwọn náà láṣáájú wọ́n jẹ́ wọn dé irú ẹ̀yìn. Kọ́ọ̀lá wà mí nítorí yá ti. Ọlọ́run èso bá àbòsí ọlọ́run ọjọ́ èmi àtiwọ́ kọjú ẹ̀yìn àtàwa ǹjẹ́ mọ́tọ́lọ́ wa rí ọlọ́run ní Ibrahim. Kọ́ọ̀lá láyà náà ló àhàdíyà zọ́ọ̀lìmínà. Ẹ̀yin àfa àtẹ̀kọ́ wa jó ẹ̀wọ̀n ga. Láyà náà ló àhàdíyà zọ́ọ̀lìmínà. Bàbá wa kó lọ́wọ́ ọkọ̀ àjẹ́ ẹ gbọ́dọ̀ ṣàbòsí rárá. Kọ́ọ̀lá láyà náà ló àhàdíyà zọ́ọ̀lìmínà. Àwọn afọbajẹ àtọba kéèsì wọn wájú ọlọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá wa darí kéèsì ẹ̀yin méjèèjì wájú ọlọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ẹ̀yin ọba dẹ́fẹ̀ẹ́ yà kéèsì yín àtàwọn afọbajẹ yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni wájú ọlọ́wọ́. Ṣé ọba òun jòkó ẹnìkan láfọbajẹ ọmọ ìyá méjì ẹni ń wá ipò àwọn méjèèjì làwọn afọbajẹ ń gbowó lọ́wọ́ wọn gbà lọ́wọ́ ẹ̀gbọ́n wọn sì ń gbà lọ́wọ́ àbúrò. Ẹ bá ti mọ̀ kẹ́gbọ́n náà àwọn fẹ́ẹ́ fi jẹ́ àbúrò àbúrò ìwọ fi 50 million tiẹ̀ kalẹ̀. Irú àwọn afọbajẹ́ ọgbà yìí o nígbà tí a mọ̀ ẹ lòjọ́. Kọ́ọ̀lá láyà náà ló àhàdíyà zọ́ọ̀lìmínà. Ọlọ́run Ibrahim láyà náà lọ àdíyà zọ́ọ̀lìmínà. Èyí tó bá jẹ́ alábòsí nínú àwọn ọmọ rẹ kò ní rí. Kò ní rí. Ìbálòpọ̀ ọdún àti lónìí. Ẹlẹ́ àbòsí jìnnà. Ẹ̀gbọ́n Ànábì Yusufu nígbà tó Ànábì Yusufu tẹ tọ́tẹ ipò tán onírọ́bì kọjá tẹ́yìntà ní ẹ̀mí nàlẹ́ ìbólíkì wọ́n àdàmùtà ní ẹ̀mí tábìlì àhádìsì fáàlì sàmáwáàtì wà áàpù àǹtà wà ní yí fi kòríyá wà áàkìrà tàwáfà ní mùsùlùmá wà àdàlẹ́kìrì bẹ̀ sọ́ọ̀lì àhẹ́yìn ẹ̀wọ̀n Ànábì Yusufu àárín ọlọ́run ọwọ́ àmì tẹ́kù. Agogo ọkọ̀ ayé bẹ́ẹ̀ bá ti pápọ̀ páàlì mú báyìí. Àṣẹlé. Wọ́n lọ́wọ́ ti fún mi níbo. Wọ́n á dábìá ní dábìá ní àdé. Bọ́rọ̀ bá dàrú ìwọ náà kó sì ní kó yé èmi Yusuf kí n tú. Fẹ́ẹ́tìrì sàmáwáàtì wọ̀lá àbẹ̀ àǹtà wálé yìí ìwọ ọlọ́run lálábòójútó mi. Fúdúríyà. Gbogbo wa ta jókòó yìí ọlọ́run lálábòójútó.
kẹ́ni tó ń lọ ṣe inú ilé wọn ọlọ́wọ́ kan bí wọn gbìyànjú ni níjọ́ tó ọba kú kíní wò ní sọ fún ọ pé ọ padà ó kú lónìí. àwọn tẹ̀wálì jí fi dúníà wàlá àfírà. ìwọ lọ́wọ́ ayé mi tí mo wá. ìwọ lọ́wọ́ mójútó mi àdìkíyàmọ̀ mi náà ìwọ náà tún mi bàbá wa kó tó bàjẹ́ ẹ tó gbogbo nǹkan lé ọlọ́run lọ́wọ́. àwọn tó bí yín ti sáré òní kalẹ̀ ẹ̀yin náà sáré ọ̀la àwọn ọmọ. kí ló tún wá wí. tawaffani muslima. wọ́n ní ọlọ́run wá pa mí lẹ́ni tó tún dupá ju sẹ́lẹ̀ fún ọlọ́run ni kéèyàn máa kí wákàtí márùn-ún òbí ọdẹ ni ọlọ́run. kéèyàn ọlọ́run máka nígbà 80 òpé kọ́lá lè jẹ́ ní ọlọ́run wọ̀. àìmọye ni ọlọ́run máka bèbè bẹ́ẹ̀ bá wọlé ìwẹ̀ rẹ̀ ẹ̀ ọ̀jáde ni ọmọ tuntun eré ọmọ tuntun ní ti ń wẹ̀. òun ní sì ń pọ̀ lójú agbo dàrú. àìmọye ní àwa náà wà àfa tá a kéwú tẹ́lu wá lò báyìí bẹ́ẹ̀ bá délé yìí ẹ̀ka àbáni ẹ̀fẹ̀ gbà ábílà kò ní í dáa fún yín. tawaffani musliman wa alhiqni bis-salihina. lórí ọlọ́run pa mí bọ́ọ̀bà pa mí lẹ́nu ojú pàjù sẹ́lẹ̀ fún ọ. wá alhiqni bis-salihina wọ́n sì tòmí pọ̀ máwọn èèyàn lóde àwọn èèyàn arìnrìn tòmí pọ̀ ẹ máa wò ká bàbá wa lónìí. إنك اليوم لدينا مكين أمين. إنك اليوم لدينا مكين أمين. Ẹ̀dá kò ní ìdá wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá pàdé Kùránù ké dáadáa ẹ̀ náwó sí bàbá wa. Ẹ wá ní إنك اليوم لدينا مكين أمين. إنك اليوم لدينا مكين أمين. Níwájú ọba wa Muhammad bí a ní o bá ń lò. Ẹ dẹ́nu ìfọkàtà gbogbo ń tẹ̀ ń wá ọlọ́run kò lè yí lọ́wọ́. Àmì inú ẹ̀mí tí náà wá balẹ̀ pé alhamdulilayi ọwọ́ mi tẹ̀ ń wá tó o dogun fún mi wọ́ lọ. Ọwọ́ àdọ́wọ́ yìí jẹ́ ẹ̀mí méjì kí n tó máa lọ. إذا كنت أمير القوم Ewé àti egbò. أكرمك الله لله الجزر والأوراق. Àwọn àgbàlagbà ni wọ́n bẹ́ẹ̀ jókòó yìí. Àti ewé àti egbò táni ọlọ́run ló di ìkẹ́. Ẹ̀yin mùsùlùmí tẹ̀ bá bẹ́ẹ̀ jókòó. Àti ewé àti egbò táni ẹni Allah. وجعل في جذوع والأوراق شفاء. Látara ewé àti egbò ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ tí ó dùn àdókò oníwàásí lónìí. Látara ewé àti egbò ọlọ́run á fi kéde sí. Ṣìfà òun ìwòsàn. Ẹ bá gbé yẹn lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n máa ń ká tó bí lóṣù mẹ́tàbí. Yín ló kí n lọ lẹ́ni. Àmọ́ bá ti ṣe káàtó omi tí ń ní báyìí nípa ẹni sùúrù ẹ̀ fúkà rẹ̀ báwọn. Àgbo tí ń bẹ lẹ́yìn kìíní dìde ẹ̀bù wa. Ìyẹn wá bù yọ màá gbé ayán wà lẹ̀. Ẹ ti ayán sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ má yọ kó. Wọ́n ní ẹ ti ayán sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ má yọ kó. Ẹ̀yin àgbàlagbà ayán bẹ́ẹ̀ fún àgbo tí ó mú mi. Wọ́n wà á lẹ̀ gbọ́dọ̀ yọ ayán sẹ́ ẹ ti sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Ẹni ó mu. La ilaha illallah. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nǹkan tẹ́ fi ń sori ọlọ́run ó sì dáadáa fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ sì ní nǹkan tẹ́ lọ bò mọ́lẹ̀ sí ilé ọ̀gẹ̀dẹ̀ fi ṣe rere nǹkan ní pàdé sùn kó lọ yé. Gbogbo nǹkan ní ìgbà. Tó. Ọlọ́run fi ìwòsàn sínú ewé àtẹ̀gbò. Wọ́n kò wọ́ta. Wàkúwà gbogbo ẹ̀yin máa ń bẹ̀rẹ̀ tó wọlé ó yé yín bẹ́ẹ̀ wàkúwà ọlọ́run sì ń fa gbára sí. Wà sẹ́yìnrà. Òògùn tó bẹ́ẹ̀ pẹ̀ wá ní ẹja ìwé eré akọ ẹja ìwé eré akọ nígbà ayé dojúrú tán gbogbo kan wá dé tán ló ti bá wa léwé rèé mú wọ́n bá gbóná ètí òkè rèé lókùtà wá wọ́n sì léwé rèé wọ́n sì rẹ̀ nítorí àgbo. Ẹ wò rẹ wájú ọlọ́run wọ́n na àfáà mi èyí ni ó ti dà.
وكذلك في الحيوانات. wàláì gbogbo mọ̀tí bẹ́rẹ̀ rẹ̀ lọ́dún ìgbòkú ṣe dáadáa. Akaramakala. Àbúrú náà bí ṣe. Àwọn bàbá wọn yìí kó àwa jọ. Àwọn bàbá ọmọ Yorùbá lónìí wọ́n kó àwa jọ. Ọmọ wọn ni wá wọ́n àtúntò máa kéwù. Látọ̀rọ̀ wọn kéwù wọn ò tún wá yá sọ̀rọ̀ wọ́n bọ̀ náà wọ́n yẹn. Ẹ̀wù táwọn wá fàyè tí wọ́n ṣe kí lọ́ wá fàyè tiẹ̀ ṣe. Máa dira kí n mọ wá fàyè mi sí gbà. Gbogbo ẹ̀yin ìjọba wa tẹ́ wá jókòó. Ọlọ́run san yín lẹ́san dáadáa. Ọlọ́run wọlé abẹ́ ti tọ́jú wa dáadáa tí gbogbo ẹni lòdì. Yọ san yín lẹ́san. Kí ló dé? وكذلك في الحيوان. Ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni bàbá wa tó tó ọba yé. Bẹ́ẹ̀ náà ni láàárín àwọn ẹranko àwọn adábà. فيها منافع كثيرة. Mo ṣe wọ́n láǹfààní fún yín. Ẹ kó kúmọ̀ ẹ kó gbogbo ẹ̀ ẹ lọ́nù bẹ́ẹ̀ nù. Ẹ pa wọn kábíyèsí ẹ ti bá a fà ní ẹgbà. Ọ̀tọ̀lẹ́ni ó dààmú ọ̀tọ̀lẹ́ni ó tàkàkà tó ń jẹun. Ọ̀tọ̀lẹ́ni tó wọn àtàjájọ kẹnu gbọ́dú omi kẹlẹ́ tí wọ́n jọ ń mu. Mo ṣe wọ́n láǹfààní fún yín ẹ máa jẹ wọ́n. يستعمل الإنسان قوته. Ìgbàlú àwọn ẹranko wọ̀nyí tó ṣe pé ẹ ń lò nínú ẹ fi lágbára. Wọ́n ní awọ kìíní ló fi náà kìíní. Wọ́n ní awọ ẹ̀kùn náà ní bẹ́ẹ̀lì rẹ̀. Ọlọ́run wa mú kálù àtolóògùn inú wa àtàjẹ́ inú wa àtòsó inú wa àtàfà àtolóògùn ọlọ́run tí ó sì rí kọ̀rọ̀ yàrá ẹ̀ tọ́wá lóògùn wọ ọlọ́run. Gbogbo wa yányá ẹ̀rọ wa ni mo ṣe kíkà fún mi tí wọ́n bá yẹ ẹ̀kú tú ẹ̀. Olúwo òsè bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ rọ́bìsì. Torí pé ọmọ lọ nítorí lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú dáadáa kọ́ni kìí sẹ́yìn ọkàn tó ń mọ́ ọba ti yàn jẹ́ ọ̀dà ti yàn rú. Gbogbo ẹ̀yin tẹ̀ tẹ̀ wá gbẹ lóògùn ọ̀hún náà ẹ dàpọ̀ abáníjì yìí sẹ́yìn rí wọn ni àwọn ọ̀fọ̀ tó gbọ́dọ̀ tẹ̀ máa pa ẹ̀ ṣe lọ bá wọn. Àwọn jí wàá gbé lẹ́yìn kọ̀ọ̀kan yá àlẹ́ nìkan kọ́ bọ̀. Gbogbo ya mo dé mo wó ìwọ́n ní àyẹ̀lẹ́wà wọ́n lè sí ìwé ẹni tí ó wò ọ̀yẹ́ ìjáde. Ààrẹ ètò. Wọ́n ó sí náà bọ́ fún mi. Àwọn àbábọ́ yàtọ̀ lè jẹ kó láwọn ọlọ́pàá lọ́wọ́. Ẹ̀yin ọlọ́pàá wa tẹ́ bá ń bẹ́yà yìí ọlọ́wọ́ san ilé san dáadáa. Àṣà ń bẹ̀ yìí jìyà lọ nínú yìí. Àwọn kìíní yóò sì dáa kó lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ bá ti ní ibi mẹ́tàlé òun gbóná ni wọ́n kọ̀ sọ̀rọ̀ báyìí. Àwọn tọ̀ tí wọ́n kọ́ wà ọ̀dà ọlọ́run àfi Nàìjíríà ní ọlọ́wọ́ ọlá àánú ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ tí ń dùn lómi ọlọ́pàá wa tún Nàìjíríà wá sí. ويفعل ما شاء بإذن الله. Wọ́n sì máa ṣe tó wọn pẹ̀lú ìyọ̀dá ọlọ́run gbogbo àti wọ́n máa dá pẹ̀lú ìyọ̀dá ọlọ́run. الثاني من الكلام. Ọkọ̀ àjẹta wa bá lónìí ọ̀rọ̀ kejì inú ọ̀rọ̀ mi. إذا كنت أمير قوم. Ọba ti di eléré àwọn àjọ kan bẹ́ẹ̀ ti fẹ́ di eléré ìbádọ́gbọ̀n oníwàásí lónìí. فلا تتكبر عليهم. Ẹ má ṣe mọ́tòmọ́tò sí wọn o. Ẹ má pè tí n bá ṣe ni mo ṣe o. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ọlọ́run lọ́dún méjì lè o. Bọ́ba bá ṣe irú ẹ̀ wọ́n rà àfẹ́ olóyè mọ́. Bólówó ṣe irú ẹ̀ wọ́n pè kọ́kọ́lọ̀ fún gbogbo wa. Bálágbára ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé ó lè pa gbogbo wa dà. Ẹ má ṣe mọ́tòmọ́tò. فالأمير الحقيقي. Ẹ̀yin olórí gidi. هو من يساوي بين القوي والضعيف. Olórí gidi ẹni tí ń ṣe déédéé láàrin alágbára àtọ̀lẹ́. Ebi ẹwùsàn ní ayé àbẹ́ Muhammad. sallallahu alaihi wasallam. Ṣé ó yẹ kàfá àbẹ́ Muhammad? sallallahu alaihi wasallam. Ànábì ń gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́, ó gba ẹ̀tọ́ ẹlẹ́bọ, ó gbà lọ́wọ́ Mùsùlùmí fún. Ànábì ò torí pé àwọn àdéhùn àti ẹ̀mí ni ó gba ẹ̀tọ́ ẹlẹ́bọ kó lọ́wọ́ Mùsùlùmí wà nǹkan rẹ̀ ni. Àníjà lá àbúrò máa ta àbúrò. Àwọn adé dàda gbogbo ẹ̀rú báyìí, àwọn àmì adé dàda gbogbo ẹ̀rú. Ẹlẹ́bọ ẹ̀ máa ṣẹbọ yín lọ, Mùsùlùmí máa bá ti yín lọ. Kírísítẹ́nì ẹ̀yin òkú ní Kánádà yọ bàbá wa bá mi ṣe àdúrà náà àwọn aládé bí kò síjà
nígbà náà lè ń bẹ gbogbo wọn lórí òrùlé lórí àwọn ilé àbúrò máa ta àbúrò ilé àná Muhammad ìdí bá yín sí tẹ̀sí wọ́lá àmì àbìdúrà máa àbùdù. ẹ̀yin náà ẹ̀fì tèmi lẹ̀ fún mi ẹ máa sin ti yín ẹ máa bèbè náà sin ti yín ẹ wò gan ẹ kú sí kílíà àwọn aláwa dé lórí náà pé ẹ máa wọ náà ní ọ̀dà eléyìí ti bẹ tí ò kírun adéyọ̀wọ̀ náà ọ̀dà ẹ̀yọ́ wá ní odidi èèyàn tó kún yányán pátá tí wọ́n ń pe àwọn èèyàn pé ẹ lò eré olókìkí ti wà tó fresh wọ́n ní gbogbo ẹ̀ ní wọ́n tà ẹ̀kọ́ akọ̀mí lọ́dọ̀ọ́rin jẹ́jẹ́ lọ́pọ̀ kọ́bí aago mẹ́sàn-án àbọ̀ alẹ́ àdúgbò náà ti dá mo sì náà bọ̀ yẹn ẹ̀rọ àfa àsàlámù àmọ̀ yìí ó dàbí pé táyé yìí ẹ̀mí ògbó nígbà mo ti gbọ́ pé wọ́n ní eré olókìkí ni wọ́n máa wá àwa ilé àgbà ẹsẹ̀un mo ti rí èmi àti ìfìlì ẹ̀ lọ́wọ́ wọ́n wá dójú níbi táwọn yẹn pọ̀ sí káyà káyà bá wá ń dùn. Àwọn kì í mímọ́ lẹ́nu. Òwúwa máa yọ sáwí. Bẹ́yìn àlùkọ̀wé wà dáìfì. Ọlọ́dún olórí dáadáa ọ̀gá dáadáa òun lè ti ṣe dọ́gbadọ́gba láàárín ọ̀lẹ àtàlágbára bàbá wọn kó sọ̀rọ̀ àjẹ ọ̀dọ̀ wọn ètò onídàgbọ̀n yìí lọ. Wọ̀nyí fi òògùn náà àárín wọn. Yóò sì máa gbìyànjú kó wọn ti gbogbo oúnjẹ pàǹdà búdà fún wọn. Oníjọ́ fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣe. Wala yatakallamu bil hawa. Àbọ̀dọ́ ọ̀pọ̀ àjẹ́ olórí balógun kò ní máa sọ̀rọ̀ pẹ̀lú kíni. Bil hawa. Pẹ̀lú fẹ́lú. Mo ti èmi balógun yín. Kásùmù gbọ́dọ̀ ṣe wá sí. Ẹ má ṣe bá wọn o. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Balógun tẹ́ ẹ jẹ́ ní kí nǹkan tó. Balógun tẹ́ ẹ jẹ́ nígbà ẹ jẹ́ yìí. Ọlọ́dà òjò mùsùlùmí ó tún máa dùn sí. Àmín. Balógun tó a fi yín jẹ mi. Wa yu'ashiruhum bi khulqin hasani. Yóò sì máa bá wọn lò. Yóò máa bá wọn lò. Pẹ̀lú wà tó dáa. Pẹ̀lú wà tó dáa. Lẹ́ẹ̀nà. Ìwà yín ò burú tẹ́lẹ̀. Níjọ́ mo ti mọ̀ yín. Mọ̀ yín pẹ̀lú àwọn ẹ tún wá múra sí. Ọlọ́run sàmọ̀nà yín. لأن طبيعة الإنسان تتأثر. Ìjọ́mọ̀nìyàn ẹ̀jẹ̀ ní rọ̀rùn gbé ni wa. Ìjọ́mọ̀nìyàn máa gbé yẹn lẹ́kọ̀ọ́ bí. فمنه شقي. Bọ́ọ̀ bá jọba tọ́jú lórí ọjẹ́ mágàjí ọjẹ́ balógun àdúgbò yìí. Nínú àwọn tó jẹ́ lé lórí mi ẹ bá fa orí fàmílì hàn ṣàkíyì. Eléyìí kú bẹ́ẹ̀ ni wọn. ومنه سعيد. Abẹ́rẹ́ ṣàìd. ومنه سعيد. Nínú àwọn tó jọ lórí lórí ni olórí lé ń bẹ nínú wọn. ومنه حاسد. Wọ́n kẹta bẹ́nu wọn, wọ́n kẹta yìí, ọlọ́run tó gbé ilé kejì. ومنه حاكد. Ìbẹ̀rù wa ọkàn rẹ̀ wọ́n dúdú, ọkàn wọn dúdú àmẹ́rin ma. Ẹ̀tọ́ sálámà sí ẹ̀sán àmọ́ ọkàn rẹ̀ dúdú. Àṣàlámà rẹ̀ bá lóko àdí, báwa ló lọ́wọ́ lọ́wọ́ sí ọlọ́run yàrá yìí bẹ́ẹ̀. Ọkàn rẹ̀ ò sì dá sẹ́ẹ̀mà. ومنه ماكر. Ìbẹ̀rù wa jẹ́ ẹjọ́ èrè lórí. Eléyìí lọ, ètè burúkú ní ọ̀dà. فأخلاقنا مختلفة. Gbogbo wa la jókòó yìí, ìwà wa yàtọ̀ síra wa. Kọ́dọ̀ ọmọ ìyá méjì, tó lè pọ́nmú kan náà wọ́n jọ mú, ìwà wọn bára wọn. فبإحسانك إليه Àmọ́ pẹ̀lú dáadáa tẹ̀ máa ń ṣe sí wọn pẹ̀lú balógun jẹ́jẹ́. تسير أميرا صالحا. Ẹ wà á yọ olórí tó jó lórí dáadáa. Dáadáa ń lọ́lọ́wọ́ fi gbẹ̀yìn ọ̀rọ̀ yìí. Ọ̀làdá yìí la hàn ilẹ̀ la. آمين. Bàbá wa ìmọ̀ àgbà ẹ fún mi ní